ogun tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ jà kẹ́yìn wípé ọba kan lọ́yọ̀ọ́ èèyàn kan nìbàdàn wọ́n wà lẹ́yìn Mọdákẹ́kẹ́ pé kí wọ́n lè bá ṣẹ́gun Ifẹ̀. ìfẹ́ àti ìrẹ́pọ̀ tó jinlẹ̀ ó ti wà láàrin Ilé Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ lónìí. àwọn ìjà tó wáyé lẹ́yìn ó ti dàfí ẹ̀yìn tẹ́gun alárè fi sọ ìjà ò lè wáyé láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ mọ́. àwa lè sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa tọ́ra aláwọn èèyàn tí wọ́n jà nínú ogun àti pàápàá ọjọ́ tó gun yìí ó bẹ̀rẹ̀ ojú mi ló ṣe. lásìkò ogun tó wá lọ tí wọ́n jà kẹ́yìn ọ̀rẹ́ mi ò pè tán níbi tí mo ti jù lọ ńbẹ̀ ò ní pé ogun ọ̀hún sojú tèmi èmi ò ka pépà wọn ò ṣàlàyé ẹ̀ fún mi wọn ò sọ fún mi. mo rántí dáadáa. to come and intervene, to come and help me resolve it. The reason was that the Alaafin of Oyo, the Awujale of Ijebu-Ode, Arisekola of Ibadan, they were all behind Mọdákẹ́kẹ́ and they were outside my own state. So I needed somebody who can help me to talk to them. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o. Yorùbá Parapọ̀ TV àgbẹ̀lẹ̀tù ọmọdé làwọ̀. torí èrò wọn gbà náà ni pé kí Mọdákẹ́kẹ́ ó finish Ifẹ̀. ní tí Mọdákẹ́kẹ́ bá ti wá lè finish Ifẹ̀ o kò ní sí ní táwọn pè ní Orirun mọ́. Ọ̀yọ́ kan ẹ̀mẹ́ tó bá ṣẹ́gun ni ó gbalẹ̀ Ọ̀yọ́ kan gbalẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin ọkàn wà láṣẹ lórí Ilé Ifẹ̀ ni ní tó wà lórí èrò wọn gbà náà nù. Ládì Abbas tún gbọ́ wòtòwòtò lẹ́nu Awíkoko nípa bí ó ṣe ń sọ ìtàn èyí tí ò mọ̀ dáadáa gẹ́gẹ́ bí Awíkoko ṣe sọ nú ọ̀rọ̀ rẹ̀. Ó ní bí ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣe ṣẹlẹ̀ olóṣojú òun kò lówó ó ní gbogbo ìtàn náà kò sì sí tóun ò mọ̀ sí i. Nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ló ti wá gbé fọ́nrán kan tí Bísí Àkàndé ṣe níbi tí wọ́n ti ń fọ̀rọ̀ wá Bísí Àkàndé lẹ́nu wò tó sì ń sọ wípé ọba Ọ̀yọ́ ńgbà náà ìyẹn ọba Lámídì Adéyẹmí Arisekola Àlàó àti ọba Awujale àwọn gangan ni wọ́n ti ogun fi àti Mọdákẹ́kẹ́ lẹ́yìn ńgbà náà wípé gbogbo ohun tí wọ́n ń ṣe náà ni pé kí Mọdákẹ́kẹ́ kó lè bi Ifẹ̀ ṣubú ká lè gbàgbé tí ń jẹ́ Orirun Yorùbá ká lè sọ wípé Ọ̀yọ́ òun náà ni gbogbo wa ti wá. Wọ́n ní àwọn gan ni epo bẹtiróòlù tó ń fún Mọdákẹ́kẹ́ lágbára ńgbà náà. Bísí Àkàndé sọnù ọ̀rọ̀ rẹ̀ nínú èyí tí Awíkoko yànnà náà wípé ọba Awujale ti Ìjẹ̀bú-Òde pẹ̀lú àwọn kan pàápàá Arisekola àti ọba Adéyẹmí èyí tó wàjà àwọn gan ni wọ́n ti ogun ọ̀hún lẹ́yìn tí wọ́n ń gbìyànjú pé kí Mọdákẹ́kẹ́ o kó lé ní ti ń jẹ́ Ilé Ifẹ̀ wọlé kọ́mọ̀sì ti ń jẹ́ Ilé Ifẹ̀ mọ́ ká lè mọ̀ wípé ilẹ̀ Yorùbá kan ṣoṣo tó wà àtòrírun wa òun náà ni Ọ̀yọ́. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀ tẹ́ ẹ sì máa gbọ́ bí Awíkoko ṣe tú kinní ọ̀hún àti bọ́rọ̀ ọ̀hún ṣe sojú ẹ̀ nígbà náà. Ó sọnù ọ̀rọ̀ rẹ̀ ó nífẹ̀ẹ́ gan lòún wà láwọn àkókò yìí tọ̀ bàbá jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ ti jẹ́ olùfẹ́ wa tẹ́lẹ̀ rí túbẹ̀ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá tẹ̀ síbẹ̀ ẹ jọ̀ọ́ ni o ẹ wá má gbàgbé láti tàgò tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ta yín lólobó nígbàkúùgbà tàbá ti wà lórí ètò ìjẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ ẹ̀já farabalẹ̀ ká gbọ́rọ̀ ọ̀hún kí ló ṣẹlẹ̀ nípa ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ wọn láwọn Ọ̀yọ́ ló wà ń díẹ̀ ìjẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀. ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí òun náà ni gbólóhùn kan jáde láti ọ̀dọ̀ ọ̀rẹ́ mi òǹpìtàn nílẹ̀ Ìbàdàn tó ní àwa sọ wípé Ìbàdàn wọ́n sọ pé kí àwọn Mọdákẹ́kẹ́ kó dógò ti Ifẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà náà mo wá ṣàlàyé ẹ̀ wípé bá a ṣe sọ́kọ̀nù òun létí rẹ̀ ń gbọ́ àgbọ́ya báyìí kàṣá báyìí kàwòdì bóyá ìṣẹ̀lẹ̀ rèé bàbá sọ pé Ìbàdàn sọ pé kí Mọdákẹ́kẹ́ ó dó ti Ifẹ̀ lọ́rùn kì í ṣe ní ìsìn là ń sọ láyé ìgbà tí ogun ń jà káàkiri ilẹ̀ káàrọ̀ òjìrè là ń sọ pa rẹ̀ torí pé Aláàfin Ọ̀yọ́ àná ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta Alhaji Arisekola Àlàó ààrẹ mùsùlùmí ilẹ̀ Ìbàdàn àti Awujale tilẹ̀ Ìjẹ̀bú wọ́n so pàǹpá lórí Ifẹ̀ wọ́n ti Mọdákẹ́kẹ́ lẹ́yìn ajagunta àkàrà ẹ̀pà ìrèké wípé torí èrò wọn gbà náà ni pé kí Mọdákẹ́kẹ́ ó finish Ifẹ̀ ní tí Mọdákẹ́kẹ́ bá ti wá lè finish Ifẹ̀ o kò ní sí ní táwọn pè ní Orirun mọ́ Ọ̀yọ́ kan ẹ̀mẹ́ tó bá ṣẹ́gun ni ó gbalẹ̀ Ọ̀yọ́ kan gbalẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin ọkàn wà láṣẹ lórí Ilé Ifẹ̀ ni ní tó wà lórí èrò wọn gbà náà nù ṣùgbọ́n torí pé Ọlọ́run ọba mi kẹ́lẹ́ Ifẹ̀ pẹ̀lú ọba okun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè
ọba àlàáfíà lọ́ba kan Adésíjú Adé Olúbùṣe. Mi can tell you categorically bógun ṣe bẹ̀rẹ̀. Ìjọ́ kìíní kọ́ ni ìbọn bẹ̀rẹ̀, ìjọ́ kẹta ni ìbọn tó bẹ̀rẹ̀. Lọ́jọ́ àkọ́kọ́ tó gun bẹ̀rẹ̀ òkú la kọ́kọ́ ń sọ síra wa. Láti Làgèrè sísàlẹ̀ àgbàrá òkú. Pa. Ìjọ́ kẹta ló tó dọ̀rọ̀ ọ̀bàn. Mo láwọn èèyàn tó kú sógun dáadáa. Ẹ̀jẹ̀ mi kan wà láàrin wọn. Kọ̀mọ̀wọ́kọ̀ mẹsẹ̀ ìlú lọ́gbógun lọ. Ó le gan tó díẹ̀ sẹ́yìn pé láyé ìgbà náà Ifẹ̀ ó gbé mọ́tò kalẹ̀. Wọ́n mọ̀ pé Mọ̀dẹ́kẹ́. Torí kò sí mọ́tò kan náà tí ó gbé Mọ̀dẹ́kẹ́ Ifẹ̀ mọ́. Meanwhile, mọ́tò kan ṣoṣo lèèyàn máa ń wọ̀ tó bá ń lọ sí Mọ̀dẹ́kẹ́ Ifẹ̀, tó bá ń lọ sí Ifẹ̀ àti Mọ̀dẹ́kẹ́. Ibi tí mọ́tò bá ti fẹ́ gbèrò Mọ̀dẹ́kẹ́ Ifẹ̀ ni ó mọ̀ pé. Ìbáàjẹ́ lónìí Mọ̀dẹ́kẹ́ Ifẹ̀ ni ó mọ̀ pé. Ṣùgbọ́n lásìkò tó gun yẹn bẹ̀rẹ̀, Ifẹ̀ wọ́n gbé mọ́tò kalẹ̀. Pé Mọ̀dẹ́kẹ́ meanwhile Ifẹ̀ dẹ̀ náà ń kó yín lọ. Mọ̀dẹ́kẹ́ ó gbé mọ́tò kalẹ̀ Ifẹ̀ meanwhile inú Mọ̀dẹ́kẹ́ wọ́n ń kó ọ lọ. Bó ṣe wáyé lásìkò gbà náà nù. Ká sọ díẹ̀ níbẹ̀ ká mẹ́nu dúró. Bí àwa mọ̀ wọn sọ létí wa o, kì í sì ìsàrọ́bá ìtàn ojú wa ni tá a lè sọ. Torí inú laboratory photo laboratory ni mo wà. Tí mo ti rí àwọn èèyàn tí wọ́n ń wọ́ lọ bí ìgbà tó ń ṣe crusade. Kẹ́nìkan tó wọlé pé bí ilẹ̀ wà. Àwọn crusade lèmi pé kẹ́nìkan tó wọlé pé bí ilẹ̀ wà. Ogun mọ̀ ti bẹ̀rẹ̀, ogun kí ló bẹ̀rẹ̀ pé ká yọjú òta. Lèrò wọ́ tán, wọ́n ń wọ́ lọ Mayfair. Ká mọ̀ sọ ń tó tẹ̀lé. Now, bàbá wa ní ọ̀rọ̀ ń dòyì káwọn ńgbà táwọn bọ́ wọ Aláàfin ń bẹ̀, táwọn bọ́ wọ Arisekola ń bẹ̀, táwọn bọ́ wọ Awujale ń bẹ̀. Àwọn ní láti lọ sáré bá bàbá olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́. Gbọ́rọ̀ bá ta kókó tó dúdú kókó, ó lẹ́ni tí tù. Ẹ̀tún ní túmọ̀ nù gbò. Òṣùṣọ́wọ̀ ní túmọ̀ àlèdè, òyà ní túnra obìnrin yà. Ọlẹ́ni tá a sá gbà kọ gbà ni tó bá dàsìkò ṣòro. Jagunjagun lọ́ba lólóyè Ọbásanjọ́. Lóyè Ọbásanjọ́ ló kọ́ wọn ní tí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe rìn lélẹ́yìí. Wọ́n kọ́kọ́ kó mobile police wá. Àwọn sọ́jà tẹ̀lé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Àkàndé ọ̀rọ̀ Agogo ló kọ́ mi. Àjàó àrò Agogo aṣọ lójú ọlọ́rọ̀. Bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe. Mo kí nínú ilé yìí, mo kí lẹ́ẹ̀dẹ̀ yìí. Níbikíbi táwọn fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé. Ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa wò mí, láti máa gbóhùn mi. Àrílùmọ̀ bí owó ọ̀rọ̀ yín rèé tí ó tún solówó ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. Ṣé ẹ gbàgbé? Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọ́ni létè. N tó bá sojú ẹni kì í sẹ̀yìn ẹni. Nínú ẹ̀ náà mo ti wá sọ wípé ogun tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ jà kẹ́yìn. Ogun tí Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ jà kẹ́yìn wípé ọba kan lọ́yọ̀ọ́, èèyàn kan nìbàdàn, wọ́n wà lẹ́yìn Mọdákẹ́kẹ́ pé kí wọ́n lè bá ṣẹ́gun Ifẹ̀. Lónìí bàbá ń sọ̀rọ̀ nípa Mọdákẹ́kẹ́. Lónìí àwa sì súnmọ́ Mọdákẹ́kẹ́ ju Ọ̀yọ́ lọ, ju Ọ̀yọ́ Aláàfin lọ lónìí. Kennedy tó rí bẹ́ẹ̀ ò ní pé àwa o àti Mọdákẹ́kẹ́ lájọ kúrò lọ́yọ̀ọ́ lásìkò kan náà. Àwa àti Mọdákẹ́kẹ́ tí máa sọ̀rọ̀ pé àwa mo ń sọ Ìpètùmọdù tàbí ká sọ pé àwọn kan ní Ìpètùmọdù, àwa kan ní Ìpètùmọdù pẹ̀lú Mọdákẹ́kẹ́ lájọ jẹ́ Ọ̀yọ́. Torí ní Ìpètùmọdù tá à ń sọ ara ẹ̀dẹ́ ńbẹ́ńbẹ́ àti Lúmi, Ifẹ̀ ńbẹ́ńbẹ́ àti Lúmi. Ṣùgbọ́n Ọ̀yọ́ o, àwa tá a jẹ́ Ọ̀yọ́ ńbẹ̀ àtàwọn tó dé Mọdákẹ́kẹ́ tí wọ́n ń pè ní Mọdákẹ́kẹ́ lónìí, àwọn lájọ kú òlóde Ọ̀yọ́ lásìkò ogun. Now lásìkò ogun tó wá lọ tí wọ́n jà kányìn, ọ̀rẹ́ mi ò pè tán nbi tí mo ti jù lọ ńbẹ̀ ò ní pé ogun ọ̀hún sojú tèmi, èmi ò ka pépà, wọn ò ṣàlàyé ẹ̀ fún mi, wọn ò sọ fún mi. Mo rántí dáadáa bá lóko wa lẹ́yìn Ìdànrè lólókè méjì lásìkò ogun yẹn, bá a bá fẹ́ kúrò kàkà ká gba Oǹdó wọlé débi tá a fi gbòkè gbó gbàfẹ́tẹ̀dó gba gáràjì ọlọ́dẹ mọ́ bọ̀ láàyè kókà ká tó wá wọfẹ̀ ká tó kọjá sọ́dọ̀ wa ńgbà tó gun gbóná girigiri tó bẹ̀rẹ̀ láti gbàbẹ̀. A máa ní láti gba Àkúrẹ́ láti Ìdànrè, a wọ mọ́tò Àkúrẹ́, láti Àkúrẹ́ a wọ mọ́tò Iléṣà,
láti Iléṣà àwọ̀ mọ́tò Òṣogbo láti Òṣogbo àmọ́ bọ̀ nípa ìtumọ̀dù àwa lè sọ̀rọ̀ nípa ẹ̀ dáadáa tọ́ra láwọn èèyàn tí wọ́n jà nínú ogun àti pàápàá ọjọ́ tó gun yìí ó bẹ̀rẹ̀ ojú mi ló ṣe eléyìí tán jà kan yìí ojú mi ló ṣe now kí n má wàá lo àmì fàágùn ńgbà táyé ò fẹ́ ńgbà tọ́lọ́run ò fẹ́rọ́ táyé ò fódodo tọ́rọ̀ òpé mẹ́ta bàbá wo lóyè Bísí Àkàndé ni wọ́n wá lámọ́lẹ̀ gan because ẹnu àgbà lóbi tí gbó àwọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ torí pa mọ́ ni a gbọ́dọ̀ sọ torí kò sójú wa olóyè Bísí Àkàndé ló jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà ọgbẹ̀nu tiwọn láti sọ pé ó lágbájá o tàmẹ̀dún o làkàṣègbè o àwa a gbọ́dọ̀ sọ ẹnu wa láti sọ torí ọ̀rọ̀ cyber stalking cyber crime cyber bullying cyber gbogbo ẹ̀ tí wọ́n wà pé sojú ẹ̀ torí Yorùbá ní wọ́n ní baba irọ́ ṣùgbọ́n tàbí ńlá rẹ̀ mọ́ ẹ̀ ó sojú mi kò rú gan lọ̀rọ̀ wọ́n ní ńgbà tán sọ bẹ́ẹ̀ ṣé wọ́n wá gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí ẹni tó bá sọ bẹ́ẹ̀ tó bá ní wọ́n sọ fóònù náà bẹ́ẹ̀ ni o òun ọmọ bóyá òótọ́ ni bóyá rọ́ ni o àwọ̀ òun ò sì lè tán lẹ̀ mọ́ torí pé oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi ìtàn làwọn ọmọ Ọ̀yọ́ ń rọ́ jáde ìtàn tí ò nítumọ̀ ìtàn tí ò ṣiṣẹ́ kí n tó sọ̀rọ̀ púpọ̀ kí n tó reflect lórí ẹ̀ òun là á mọ́ fàfà lọ̀rọ̀ mi ìdí igi là á bá ẹ jẹ́ kí n establish ẹ̀ látẹnu ọlọ́rọ̀ gan bàbá wo lóyè Bísí Àkàndé ẹ̀ ní kú láíláí lágbára Ọlọ́run àmọ́ rí bá gbogbo gbà ọ̀rọ̀ eléyìí tàn mọ́lẹ̀ sí gbogbo tí mo ti ń sọ láti ẹjọ́ yìí ó sì fẹ́ sí ọ̀rọ̀ yìí múlẹ̀ dáadáa ju tọ̀dọ̀ mi lọ wàá fi pé wọ́n ní baba irọ́ ṣùgbọ́n tàbí ńlá rẹ̀ mọ́ rẹ̀ tó bá ti di ṣùgbọ́n tàbí kò tí ì dóńtọ̀ lójú ṣùgbọ́n mo wà ń bẹ̀ ó sojú mi kò rò ó bẹ́ẹ̀ bá gbàgbé inú ọ̀rọ̀ tí mo sọ́njọ́ náà mo ní pẹ̀lú ìrànlọ́wọ́ táwọn ọba ọ̀hún tí í ṣe Aláàfin bí bàbá wa olóyè Bísí Àkàndé ṣe àti ẹni tí mo lọ́wọ́ à ń bàdàn náà ni Alhaji Arisekola Àlàó ẹnì kẹta òun náà ni bàbá wa Awujale tó wàjà torí ìkórìíra sí Ọọ̀ni yẹn ó pọ̀ gan dàtí ìsọ̀bùkún Adésíjú Adé Olúbùṣe kejì ẹbí tí kì í mọ̀ pèrè ìkórìíra yẹn pọ̀ gan ìkórìíra yẹn ni wọ́n fẹ́ translate sí náà fẹ́ transfer sí Ọọ̀ni Adéyẹyẹ ní Ìtàngún-Òsì ṣùgbọ́n torí pé bàbá mọwọ́ wẹ̀ gbogbo àwọn bàbá yìí ni wọ́n délé wọn I can tell you categorically pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pera wọn pé ọmọ tá a la fẹ́ bájà yìí tó ti wá ń káàkiri ọ̀dọ̀ wa tó ní ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun àti ṣe é bá a jà ṣùgbọ́n à ń jù wọ́n ò ṣe é wé lẹ́jọ́ ìjà ìlara kì í tán bọ̀rọ̀ ó lè wù wọ́n káwọn náà yọ̀ǹda ṣùgbọ́n torí ìjà ìlara ti ń bẹ ń bẹ Aláàfin àtọ̀ni náà ni Aláàfin náà sì ni kì í ṣe Aláàfin àtọ̀ni látòrí bàbá wa ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta sí ni gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ gbogbo ìtàn tá à ń pa lónìí orí bàbá wa Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ni bàbá wo lóyè Bísí Àkàndé ẹ̀ ní kú láíláí lágbára Ọlọ́run àmọ́ rí bá gbogbo gbà ọ̀rọ̀ eléyìí tàn mọ́lẹ̀ sí gbogbo tí mo ti ń sọ láti ẹjọ́ yìí ó sì fẹ́ sí ọ̀rọ̀ yìí múlẹ̀ dáadáa ju tọ̀dọ̀ mi lọ bàbá ni gómìnà wọ́n láǹfààní àti mọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ oríta Akínlàlú ni wọ́n máa ń kó nǹkan gbà wọ Fámíà wọ̀yẹ̀rẹ̀ 2 wọ̀yẹ̀rẹ̀ 1 máa wọnú Mọdákẹ́kẹ́ lọ níjọ́ táṣìírí ó sì tú náà oríta Akínlàlú náà ló ti tú true information níbi tán ti ń kó bàn kó ẹ̀ta wọlé a lè sọ bẹ́ẹ̀ lónìí àkàndá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ẹjá gbọ́rọ̀ lẹ́nu bàbá mi olóyè Bísí Àkàndé. That was the end of it. But how did the violence at that time, how did it make you feel as governor of Osun State? It was disturbing me a lot. I had to run to Obasanjo and beg him to come and intervene, to come and help me resolve it. The reason was that the Alaafin of Oyo, the Awujale of Yoruba, Arisekola of Ibadan, they were all behind Modakeke and they were outside my own state. So I needed somebody who can help me to talk to them. But the problem started in Modakeke. Modakeke was a 3-ward within the Onamiyan local government. And before we came, I think the military must have created something and there had been some, mismatch. But the INEC created, they call it FEDECO, created constituencies. And Modakeke was not a constituency of its own.
Therefore, Modake could not have a local government of its own because of the principle. The principle is that a constituency should not be split between two local governments. That was the principle. But Modake wasn't a constituency of its own. It was part of a constituency. So it had to be a local government within that. So we made Modake part of several other constituencies, maybe 2 or 3 constituencies that makes up Ife Central or Ife something. Bola must have known before me. But what I did know was that there was going to be creation of local governments. And there have been lots of arguments about where should be local government. And we say, okay, look, a principle must be adopted. A local government must not split a House of Assembly constituency. That you can put 2 constituencies within one local government. You can put 4 within one local government. But you can't split, a House of Assembly constituency between 2 local governments. When that became the matter, we say Alaafin, go and apply it. So he brought a recommendation. He was the commissioner of local government. Commissioner for local government. And he brought a recommendation which we all approved. And local government was created. That was the end of it. But how did the violence at that time, how did it make you feel as governor of Osun State? It was disturbing me a lot. I had to run to Obasanjo and beg him to come and intervene, to come and help me resolve it. The reason was that the Alaafin of Oyo, the Awujale of Yoruba, Arisekola of Ibadan, they were all behind Modake, and they were outside my own state. So I needed somebody who can help me to talk to them. Why were they behind Modake? I don't know, because Modake is an Oyo town. So Alaafin believed and he wrote down. Interesting. Modake felt it's not Ife. Alaafin felt Modake is Oyo. And Alaafin felt that Ife was persecuting Oyo within his territory. And Alaafin, how to employ the support of Awujale, of Arisekola, and so on, to bail out Modake out of the problem. And it became, a terrible problem. It almost marred your administration. No, nobody can pass through my state. Some people were killed on their journey through the state. Some strangers passing through the state. So everybody was avoiding my state. He couldn't allow us to go out. He couldn't allow business. He couldn't allow, It was a terrible situation. But does that speak of the kind of politics we play? Because it reared its head during Bola Ige's era. Yeah, it started well before Bola Ige was born. The problem had been since about 1870, 1880. And we could not solve it for many years. It was not resolved until Bola Ige came. But what brought it out during Bola Ige was the creation of local government. And the military couldn't resolve it for 20 years before Bola Ige's time and my time. But you resolved it? Yes, God helped me to resolve it. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o láti ẹnu bàbá wa olóyè Bísí Akande màá reflect lé lórí kéékèèké láì gbà kókò yín rárá. Àkọ́kọ́ bàbá ní wàhálà yẹn ti wà látàyè olóògbé olóyè Bọ́lá Ìgè. Wọ́n tiẹ̀ tún wá sọ pé kán tó bí Bọ́lá Ìgè ni wàhálà yẹn ti wà. Torí pé gbogbo àwọn ìjà tó wáyé láti 1870 something 18 kìnìún kan yẹn àwọn ìjà tí wọ́n ti bí Bọ́lá Ìgè tán tí bí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni tán tí bí bàbá wa Bísí Àkàndé gan. Kó tó wá di pé Ọọ̀ni Adélẹ́kàn Olúbùṣe àkọ́kọ́ ó lè Mọ̀dẹ́kẹ́ kúò níbi tán wà pátápátá. Ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí kì í ṣe ọ̀rọ̀ ọ̀tẹ̀ kì í sọ̀rọ̀ ọjà. To the best of my understanding ìfẹ́ àti ìrẹ́pọ̀ tó jinlẹ̀ ó ti wà láàrin Ilé-Ifẹ̀ àti Mọ̀dẹ́kẹ́ lónìí. Àwọn ìjà tó wáyé lẹ́yìn ó ti dàfí ẹ̀yìn tẹ́gun Alárè fi sọ ìjà ò lè wáyé láàrin Ifẹ̀ àti Mọ̀dẹ́kẹ́ mọ́. Kò sẹ́ni tó lè dájà lè láàrin wa mọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ láyé lódò bí ọba sojú akàn yóò sojú ẹja. Mo sọ́rí àtàwọn àti Mọ̀dẹ́kẹ́ ti jọ lo the same local government rí. Ìjọba àbílẹ̀ kan náà ọmọ Mọ̀dẹ́kẹ́ Fáwálé ó ti jẹ́ chairman Ifẹ̀ North local government rí. So what are we talking about? Until ìgbà tí wọ́n tó dá Ifẹ̀ East sílẹ̀ ni Mọ̀dẹ́kẹ́ tó bá Ifẹ̀ East lọ. Wọ́n pín Ifẹ̀ East sí mẹ́ta Mọ̀dẹ́kẹ́ kò dá kan bẹ̀. Olóyè Bísí Àkàndé lọ sọ o pé àwọn pín allocation sí àwọn sọ pé kí Ifẹ̀ East máa pín allocation sí mẹ́ta tó máa fún Mọ̀dẹ́kẹ́ ní ìdá kan. Òye tó yé mi ni pé láìpẹ́ láì jìnnà pẹ̀lú ìdàgbàsókè tó bá lu Mọ̀dẹ́kẹ́ máa padà níjọba àbílẹ̀ tí wọ́n lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. Kò sí ìdásílẹ̀ Ifẹ̀ North East local government ìdásílẹ̀ Ifẹ̀ East local government wà ńlá àwọn èèyàn kan
láàrin Mọ̀dákẹ́kẹ́ lọ sí signboard wọ́n kọ Ifẹ̀ North East local government pọ́n wá ń celebrate káàkiri pé wọ́n ti fáwọn local government. Ibi tí kùnsínú yẹn ti bẹ̀rẹ̀ ńgbà náà nù kó tó dìjà kó tó dogun kọ́lọ́run tó bá wa pa náà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló sùn sí. Having said that, now bàbá ní wọ́ọ̀dù mẹ́ta ni Mọ̀dákẹ́kẹ́ nígbà náà. Mo mọ̀ pé nítorí jẹ́ kí Ifẹ̀ ó kó wa papọ̀ ó ní pé ìran kan náà jọ ní Ọ̀yọ́ kan náà jọ ní ẹjọ́ lọ bára yín kẹjọ máa ṣe. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí Ifẹ̀ ó tó máa lo Ifẹ̀ central local government Ọ̀rànmíyàn central local government ni wọ́n ń jẹ́ Ọ̀rànmíyàn local government náà ń jẹ́. Àwa làwa ń lo Ọ̀rànmíyàn north local government kó tó di pé wọ́n wá padà change sí Ifẹ̀ north Ifẹ̀ east Ifẹ̀ south Ifẹ̀ central. Now bàbá wa ní Mọ̀dákẹ́kẹ́ was not a constituency on its own, so Mọ̀dákẹ́kẹ́ could not have a local government of its own. Pé Mọ̀dákẹ́kẹ́ was part of a constituency. Ìdènà tí wọn ò fi fún wọn ní local government kì í ṣe pé bóyá wọ́n ṣọ̀tẹ̀ wọn kì í ṣe pé bóyá torí pé wọ́n wà nílé Ifẹ̀ kì í ṣe pé Ifẹ̀ ló dènà local government wọn. Tẹ́ bá wò dáadáa ẹ rí i pé òye ọ̀pọ̀lọpọ̀ kìíní òye wa. Ìdásílẹ̀ Ifẹ̀ East local government ló bí rògbòdìyàn eléyìí tó wáyé kàn yìí. Torí pé Ilé Ifẹ̀ ń béèrè fún Ifẹ̀ East local government Mọ̀dákẹ́kẹ́ ń béèrè fún Ifẹ̀ North East local government. So bàbá olóyè Bọ́lá Ìgè sọ wípé wàhálà àti rògbòdìyàn yẹn ò parí lásìkò olóyè Bọ́lá Ìgè lẹ́yìn 20 ọdún káwọn tó wá jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n wá ní ọ̀nà táwọn fi ṣẹ́gun ẹ̀ ni pé àwọn dá area council kalẹ̀ fún Mọ̀dákẹ́kẹ́ láàrin Ifẹ̀ East náà fi sọ̀rọ̀ bọ́n ṣe máa pín allocation láàrin wọn. Then wọ́n wá nígbà tí ogun yẹn bẹ̀rẹ̀ kò yé àwọn ọwọ́ táwọn lè fi jẹ́ torí pé Aláàfin Ọ̀yọ́ àná Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta Alhaji Arisekola Alao ààrẹ mùsùlùmí ilẹ̀ Ìbàdàn àti Awujale tilẹ̀ Ìjẹ̀bú wọ́n so pàǹpá lórí Ifẹ̀ wọ́n ti Mọ̀dákẹ́kẹ́ lẹ́yìn ajagunta àkàrà ẹ̀pà ìrèké wípé torí èrò wọn gbà náà ni pé kí Mọ̀dákẹ́kẹ́ ó finish Ifẹ̀ ní tí Mọ̀dákẹ́kẹ́ bá ti wá lè finish Ifẹ̀ o kò ní sí ní táwọn pè ní Orirun mọ́. Ọ̀yọ́ kan ẹ̀mẹ́ tó bá ṣẹ́gun ni ó gbalẹ̀ Ọ̀yọ́ kan gbalẹ̀ ni Ọ̀yọ́ Aláàfin ọkàn wà láṣẹ lórí Ilé Ifẹ̀ ni ní tó wà lórí èrò wọn gbà náà nù. Ṣùgbọ́n torí pé Ọlọ́run ọba mi kẹ́lẹ́ Ifẹ̀ pẹ̀lú ọba okun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ̀ pèrè ọba àlàáfíà lọ́ba okun Adésíjú Adé Olúbùṣe. Me can tell you categorically bógun ṣe bẹ̀rẹ̀. Ìjọ́ kìíní kọ́ ni ìbọn bẹ̀rẹ̀, ìjọ́ kẹta ni ìbọn tó bẹ̀rẹ̀. Lọ́jọ́ àkọ́kọ́ tó gun bẹ̀rẹ̀ òkò lákọ́kọ́ ń sọ síra wa. Láti Lagèrè sísàlẹ̀ àgbàrá òkò. Pa. Ìjọ́ kẹta ló tó dọ̀rọ̀ ọ̀bàn. Mo láwọn èèyàn tó kú sógun dáadáa. Ẹ̀jẹ̀ mi kan wà láàrin wọn. Kò mọ̀ wọ́kọ̀ mẹsẹ̀ ìlú lọ́bógun lọ. Ó le gan tòdí ẹsẹ̀ ń pé láyé ìgbà náà Ifẹ̀ ó gbé mọ́tò kalẹ̀ wọ́n mọ̀ pé Mọ̀dákẹ́kẹ́ torí kò sí mọ́tò kan náà tí ó gbé Mọ̀dákẹ́kẹ́ Ifẹ̀ mọ́. Meanwhile mọ́tò kan ṣoṣo lèyàn máa ń wọ̀ tó bá ń lọ sí Mọ̀dákẹ́kẹ́ Ifẹ̀ tó bá ń lọ sí Ifẹ̀ àti Mọ̀dákẹ́kẹ́. Níbi tí mọ́tò bá ti fẹ́ gbèrò Mọ̀dákẹ́kẹ́ Ifẹ̀ ni ó mọ̀ pé ìbáàjẹ́ lónìí Mọ̀dákẹ́kẹ́ Ifẹ̀ ni ó mọ̀ pé. Ṣùgbọ́n lásìkò tó gun yẹn bẹ̀rẹ̀ Ifẹ̀ wọ́n gbé mọ́tò kalẹ̀ pé Mọ̀dákẹ́kẹ́ meanwhile Ifẹ̀ dẹ̀ náà ń kó yín lọ. Mọ̀dákẹ́kẹ́ gbé mọ́tò kalẹ̀ fẹ́fẹ́fẹ́fẹ́ mi wá inú Mọ̀dákẹ́kẹ́ wọn ń kó ọ lọ. Bó ṣe wáyé lásìkò gbà náà nù ká sọ díẹ̀ níbẹ̀ ká mẹ́nu dúró. Bí àwa mọ̀ wọn sọ létí wa o kì í sì ṣàròbá ìtàn ojú wa ni tá a lè sọ. Torí inú laboratory inú photo laboratory ni mo wà tí mo ti rí àwọn èèyàn tí wọ́n ń wọ́ lọ bí ìgbà tán ṣe crusade. Kẹ́nìkan tó wọlé pé bí lẹ́wà àwọn crusade lè mí pé kẹ́nìkan tó wọlé pé bí lẹ́wà ogun mọ̀ ti bẹ̀rẹ̀ ogun kí ló bẹ̀rẹ̀ pé ká yọjú wòta lèrò wọ́ tán wọ́n wọ́ lọ Mayfair kámọ̀ sọ̀n tó tẹ̀lé. Now the reason is that the Alaafin of Ọ̀yọ́ Awujale of Ìjẹ̀bú-Òde Arisekola Alao they were all behind Mọ̀dákẹ́kẹ́ and they were outside my own state. Ó túmọ̀ sí pé láti ìta ni wọ́n ti ń kọ̀dí síta tọ̀ sílé wọ́n ìsọmọ onílẹ̀ o ṣùgbọ́n láti ìta ni wọ́n ti ń kọ̀dí síta sọ̀kò sílùú Ilé Ifẹ̀ tó jẹ́ Orírun lẹ̀ Káàárọ̀ Oòjíire. Ẹ̀ṣẹ̀ wo ni fẹsẹ̀ tán fi so pàǹpá lórí Ilé Ifẹ̀ nìkan
Yorùbá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi ń jàjàkú akátá kí ló dé tí wọn ò lè pẹ̀tù sáwọ̀ bí láàrin wa ń bí kò yẹ ká mọ bára wa jà àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí wọ́n wá pè pàdé àlàáfíà láàrin Ilé-Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ kí wọ́n wá bá gómìnà pé gbọ́dọ̀ lájú kalẹ̀ kí gbogbo ọmọ lọ ẹ jẹ́ ká wò lórí adé ká dá sí ẹ jẹ́ káwọn èèyàn pàtàkì tí ń bẹ nílẹ̀ káàró òjìrì kí wọ́n dá sí bóò ní ìbáṣe máa dùn gbọ́ lónìí ṣùgbọ́n ọ̀tẹ̀ àgbàdo kò lè tánú ẹyẹ àparò láíláí wọ́n ní they were behind Mọdákẹ́kẹ́ because Mọdákẹ́kẹ́ wà Ọ̀yọ́ town kò níyàn jíjà nínú Ọ̀yọ́ Mọdákẹ́kẹ́ ti wá Ọ̀yọ́ làwa ti wá kò níyàn jíjà nínú rárá alemọ́ làgbo lemọ́ lọ́yọ̀ọ́ báyìí ogun ló lé wa kúrò ojúlówó ọmọ fẹ̀sìn ni wá àwa la lè pè lójúlówó ìran tó tẹ̀lé Ọ̀rànmíyàn jáde kúrò nífẹ̀ẹ́ tá a tún wá padà wá lé wa torí bájá bá forí kómi yọ ọmọ náà lé olówó ẹ̀ bí wájú ọ̀bá yìí ṣe lọ èyí ó ṣe padà sí bàbá kú lẹ́dẹ̀ẹ̀dẹ̀ là á padà sí. So Mọdákẹ́kẹ́ felt is not Ifẹ̀ Mọdákẹ́kẹ́ gbà pé àwọn ò kì í ṣe Ifẹ̀ Aláàfin felt Mọdákẹ́kẹ́ was Ọ̀yọ́ kò níyàn jíjà nú lọ́kàn Aláàfin àwọn fẹ́ gbèjà Ọ̀yọ́ àwọn fẹ́ gbèjà Ọ̀yọ́ tí ń bẹ nílé Ifẹ̀ Ọ̀yọ́ tẹ́ fẹ́ gbèjà ẹ lè gbà wọ́n lásìkò ìṣòro torí ẹ̀yin gangan wà nínú ìṣòro ńgbà tó gun tí Ọ̀yọ́ lé ká wọ́n dẹ̀ dé Ilé-Ifẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ so ṣé wàá fibi sólóore lọ́wọ́ ayẹ ká hù pẹ̀lú wọn lọ́wọ́ ayẹ ká hù pẹ̀lú Ilé-Ifẹ̀ béèyàn méjì bá ń jà ẹnì kẹta tó bá fẹ́ ṣètò Ọlọ́run yóò wá ọ̀nà tíjà yóò fi parí ni ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn àṣẹlẹ̀ làbọ̀ wá bá tí Yorùbá wí náà rí o ọ̀rọ̀ ló ní ìtàn ọ̀la náà rí o àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ kò sí lókè pẹ̀ mọ́ ṣùgbọ́n tán ti ṣẹlẹ̀ láti rántí lónìí láti sọ nípa rẹ̀ yìí kí ni ìwò sí táwọn rántí lọ́la. So Alaafin had to seek the support of many people of Awujale and Alao Akala àbí Arisekola Alao. Many people were buying strangers àwọn kan mọ́wọ́ kọ̀ mẹ́sẹ̀ àwọn àlejò ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ló bí ọ̀nà tó gba wájú Odùduwà University lọ sí Iléṣà lásìkò ogun Mọdákẹ́kẹ́ ni wọ́n ronú kan tí wọ́n ṣe so that àjèjì oníṣẹ̀ṣẹ̀ ńlá Ifẹ̀ kọjá kó tó débi tí ń lọ mọ́ wọ́n gbọ̀nà Iléṣà direct wọ́n lọ sọ́nà Àkúrẹ́ Akande Awikoko gẹ́gẹ́ bí mo ṣe sọ n ò sọ ọ̀rọ̀ yìí láti rù bínú ẹnìkankan sókè tàbí láti dájà lẹ̀ mo ń sọ fún ọ pé àṣílẹ̀ làbọ̀ wá bá ní àǹpàápàá fún ọ̀rẹ́ mi òǹpìtàn tí ọmọ wúlẹ̀wúlẹ̀ ń tá a sọ wípé Aláàfin àná ó wà ní àwọn tí ń rú náà sí ìwádìí mi sì ń tẹ̀ síwájú o mo sì ní tí mo fẹ́ fàyọ̀ gan àánú Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ wàhálà àti ìdààmú kéré tóbi onímọ̀ náà lè wà Ilé-Ifẹ̀ Mọdákẹ́kẹ́ àlàáfíà àtijọba àlàáfíà àtọjọba ò ní bàjẹ́ mọ́ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo wa nínú àlàáfíà láti sọdún mo kí yín o mo yìn o mo lóyún lọ́gbọ̀n. ọ̀rọ̀ lẹ́tí gbóhùn o lẹ́nu bàbá Bísí Àkàndé mo ṣe máa ń sọ fún wa pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àwọn kan náà wà ń díẹ̀ gbogbo Boko Haram tí à ń sọ yìí herdsmen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan ló wà ń díẹ̀ Bísí Àkàndé tẹnumọ́ ó sì fohùn sáké wípé ọba tí ó gbèsè yín ọba Lámídì Adéyẹmí Arisekola Alao àti Awujale àwọn gangan ni wọ́n ń ti ogun ọ̀hún lẹ́yìn nígbà náà nígbà tí ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ṣẹlẹ̀ wípé àwọn gan ni wọ́n ń wá bí wọ́n ṣe bí Ilé-Ifẹ̀ wó tí wọ́n sì ń ké Ògúnṣùà lẹ́yìn tó jẹ́ ọba Mọdákẹ́kẹ́ ńgbà náà wípé kó má dáwọ́ ogun dúró àfi kó rí i pé àwọn ṣẹ́gun tí ń jẹ́ Ilé-Ifẹ̀. Bísí Àkàndé tó jẹ́ gómìnà nígbà náà ó lóun gbìyànjú títí ohun ò rí kinní ọ̀hún parí òun pe àwọn ọba méjèèjì sí jókòó ohun ò rí kinní ọ̀hún parí lòun wá òpin ọ̀dà ẹ jẹ́ kí òun kú lọ bá olórí orílẹ̀-èdè ìgbà náà ìyẹn tí Olúṣẹ́gun Ọbásanjọ́ kó wá fi ọgbọ́n àgbà ọgbọ́n òṣèlú àti ipò gẹ́gẹ́ bí jagunjagun tó bẹ́ẹ̀ ò bá gbàgbé lẹ́yìn èyí òun náà ni Ọbásanjọ́ ló rán àwọn ọlọ́pàá kò gbérégbè bẹ́ẹ̀ náà ló sì rán àwọn sójà wá èké bàbá rọ́mọ ẹnìkan tó bá yọ̀bọ̀n sẹ́nìkan kán palẹ̀ onítọ̀hún mọ́ díẹ̀díẹ̀ lógún sí tán nígbà náà láyé tó wá sọ pé bẹ́ẹ̀ kọ́ òun náà Awikoko ti wá ṣàlàyé fún Ládi báyìí Ládi Abbas òpìtàn lẹ̀ Ìbàdàn. bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́ tíjọ́ lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. tọ́ kò ní jù bẹ́ẹ̀ lọ táyì lábalábí tá a wà yìí
a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ ire ni o bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kí tí yín ó di sí i bó bá ṣe ń jábọ́ bí àpò ìyèrè náà láàmú abùn yín gbọ́ o a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ ire ni o burúkú ò ní ṣe wá ò ní ṣe yín ire o ire kàbìtì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.